ọmọ Yorùbá àṣírí Gúnmi ti tú o. Bàbá wa ọba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé òjò pàṣẹ kẹrẹmádé ọmọ Àtìbà ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ òfò tó fò gbọdọ̀ ṣe ọmọ àrùn táwọn gbọdọ̀ ṣe kábíyèsí o ọba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kábíyèsí o bàbá wa ọba Francis ọba Olúgbọ́n kábíyèsí o kábíyèsí o fún ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba aláṣọ funfun gbò alàgbò ọ̀rìnkílẹ̀ mìtìtì àwélé Odùduwà Ọọ̀ni ìrìṣà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ọmọ Yorùbá àṣírí ti tú. Ó lè má yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn gbogbo alámọ̀ wípé kò síbi tí Gúnmi bá lọ ọ̀fọ̀ ń bọ̀ ń bẹ̀ ní kíákíá. Ibikíbi tí ẹ bá ti rí Sheikh Gúnmi ibẹ̀ yẹn láàrin ọ̀sẹ̀ kan ọ̀fọ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ gbọ́rọ̀ Alhaja Akeugba Gold ó lè yí ọ̀pọ̀lọpọ̀ yín ṣùgbọ́n sílẹ̀ mọ́rọ̀ yẹn ẹ gbà sábẹ́ carpet kò sí wàhálà eléyìí ò sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìlú ni èmi máa dá sí. Now ọmọ Yorùbá nǹkan kan ò gbọdọ̀ ṣaláàfin nǹkan kan ò gbọdọ̀ ṣọba Olúgbọ́n nǹkan kan ò gbọdọ̀ ṣe ọba Olúgbọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ gbé Gúnmi wá sí Ọ̀yọ́ state gbogbo yín lè máa ní problem. Yes torí àwa gbọ́ àwọn information kan. Bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè Stephen bàbá wa pass àwọn information kan fún wa níbi about 2 months ago. Mo dẹ̀ ti ń wò ó sí ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa ṣẹ. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní comment section fún international criminal court international community wípé o kó bá wa mú Gúnmi have to be arrested. Gbogbo ilẹ̀ gbọ́ nǹkan tẹ́lẹ̀ Alhaja Akeugba Gold sọ tèmi tó wá sọ tèmi tí ẹ wá fẹ́ sọ tó jáṣìírí. Now bàbá wa Akeugba Gold wọ́n jáde wọ́n ní látìgbà tí Gúnmi ti lọ wọ́n ti jíyàn gbé ní Ògbómọ̀ṣọ́ wọ́n ti jíyàn gbé ní Ìbàdàn kọ́ṣàdá a lot of places. Bàbá yẹn sọ débi wípé àwọn àfáà tí wọ́n pè wọlé yìí èlò ló fẹ́ fún wọn. Kò sí kan táwọn àfáà yẹn lè fi wẹ̀ mọ́ Gúnmi wá wọn lẹ̀ wò ni. Gbogbo alámọ̀ wípé Gúnmi máa lọ wọn ilẹ̀ wò lẹ́yìn tí níjọ́ kìíní àná lẹ́yìn tó ń bàbá orí Sunday Igboho tọ́lọ́run lọ fi wọ́n pamọ́ kí ẹ̀mí wọn má bàa já tí wọ́n lọ fi wọ́n pamọ́ nísìnyí ló ẹ̀sẹ̀ yìí wá kọ́lọ́run tọ́jú wa kí ìjì tó ń jà kó fi lọ ni. Gúnmi wá sí Ìgbòho ó ní ìwọ̀n fẹ́ dá Islamic at the end of the day àwọn Fúlàní padà sí kí ni wọ́n ń padà kidnap níbẹ̀ wọ́n ń ṣe oríṣiríṣi tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ kí olórí burúkú Gúnmi tó wá. Ògbómọ̀ṣọ́ náà bàbá bí àmì ìrẹ̀gbọ́ àbàdàdà ni o wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kidnap láwọn nǹkan tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó ti ṣẹlẹ̀ kódà nísìnyí báyìí ó ti kúrò ní ṣeréṣeré. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀yin tẹ́ bá mọ àwọn àfáà tí wọ́n dìmọ̀ Gúnmi ní ibi tí wọ́n pè sí yẹn tẹ́ bá wo bó ṣe kíra wọn ẹ rí i pé wọ́n ti jọ ń ṣe tẹ́lẹ̀. Ìkíni ẹni tó mọra wọn rí ni. Èwo la bọ̀rọ̀ gbé Gúnmi wá sílẹ̀ Yorùbá kí la gbà lọ́wọ́ yín àfáà yìí kí la ṣe fún yín. Tẹ́ bá fẹ́ ṣèpàdé pẹ̀lú Gúnmi ẹ gbọ́dọ̀ lọ bá ní Kaduna ni ẹ gbọ́dọ̀ lọ ilẹ̀ Haúsá kẹ́ lọ bá ní. Òkè ẹ wá fi àwọn kèfèrí ràn àbí ẹ wá fi àwọn kèfèrí ràn àbí ẹ wá fi àwọn tí wọ́n ṣe Islam bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ wá fi wọ́n hàn àbí kí la fẹ́ sọ. Torí gbogbo ayé ló mọ̀ wípé Gúnmi ò kì í ṣe àfáà. Agbódegbà àwọn tẹ́rọ́rìsì ni
tóun ló síwájú tó kẹ́yìn tí ó jẹ́ káwọn tó lọ́rọ̀ sọ̀rọ̀ bí kó máa sọ fún wa wípé lẹ́tọ̀ọ́ àti bá wọn jà ká má jẹ́ kí inú bí tẹ̀sí máa fọ́ balẹ̀ gbọ́n fídíò kọ̀ọ̀kan. ọmọ Yorùbá gbogbo ayé ló mọ̀ wípé ọba ìṣẹ̀ṣe ni Aláàfin Ọ̀yọ́, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe bàbá wa Aláàfin Ọ̀yọ́. gbogbo ayé dẹ̀ mọ̀ wípé ọba Olúgbọ́n bàbá ló jẹ́ fólóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n tún jẹ́ Kristẹni, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọba Olúgbọ́n. gbogbo èèyàn àfáà tẹ pé Gúnmi yẹn ẹ dáhùn tí kọ̀ọ̀kan bá ṣe àwọn ọba tá a dárúkọ yìí. kí ló wá ṣe l'Ógbómọ̀ṣọ́? kí ló wá ṣe l'Ógbómọ̀ṣọ́? kí ló wá ṣe l'Ọ̀yọ́ state? àbẹ̀rẹ̀ sọ fún mi pé ẹ wò ọmọ Yorùbá ẹ ká jára wa o, níbi tá a bá dé yìí ẹ jẹ́ ká jára wa. àwa mọ̀ pé àfáà tó bá jẹ́ ọmọ Yorùbá tó ní làákàyè kò ní ẹ́bà pé Gúnmi. mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ohun tó mú Akéwùgbà Gold tó fi ń pariwo ọmọ tó ń pariwo lé wọn ò dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn. ó máa ní ohun tí wọ́n ti gbọ́, ó máa ní nǹkan tí wọ́n ti rí, ó yé wọn dáadáa. nǹkan kan ò gbọ́dọ̀ ṣe anybody ní Ọ̀yọ́ state títí d'Ógbómọ̀ṣọ́, láti abúlé Ọ̀yọ́ dé gbogbo bẹ̀yẹn nǹkan kan ò gbọ́dọ̀ bí èèrà ò gbọ́dọ̀ rí anybody. ẹni téèrà bá ti rìn nínú yín ẹ gbé àwọn ẹni yẹn tó bá kú Fúlàní pa ọmọ lè ní ẹ gbé òkú wọn kẹ gbé lọ lé àwọn àfáà yẹn kọ́ lè mọ̀ pé àwọn lọ dá wàhálà lẹ̀. à ń sọ pé àwọn èèyàn ń pa wá, ẹni tó wá jẹ́ negotiator ẹ wá pè wá sílẹ̀ tiwa ṣe mọ tẹ́ ẹ̀ ṣe sá. èdè ń dì yín ní àbẹ́ẹ̀fù ló mú yín. kábíyèsí Elédùmarè ẹ̀yin yóò ṣe ọmọkọ mu àlè ní tẹ́ bá jẹ́ ọmọ ọkọ ni ní gbé ìgbésẹ̀ tẹ́ gbé yẹn. níbi tọ́rọ̀ dé nísìnyí èmi mi ń dá sọ́rọ̀ ẹ̀sìn, ṣùgbọ́n ohun tó bá ti fẹ́ máa mọ́wọ́ lù nínú, tó ti fẹ́ máa mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nínú, àwa ò ní dákẹ́ láéláé. a ò ní dákẹ́. àjọṣepọ̀ wo ló wà láàrin èèyàn àtàfà yìí àti Gúnmi? ó jẹ́ tí ó bá ṣe pé bóyá pé Nàìjíríà kọ́ jẹ́lú kan tó máa ń ṣe sùúrù yìí, gbogbo èèyàn àfà yẹn kò jẹ́ kó jẹ́ kí ẹ kúrò bẹ́ẹ̀. gbogbo inú ẹ ó jẹ́ kó sọ̀rọ̀ àǹdí yín àti Gúnmi àtẹ́bọ̀dé kó dẹ̀ charge yín fún terrorism. èèyàn encourage àwọn tó ń jíyàn gbé, ó encourage àwọn tó ń jíyàn gbé. ẹ̀yin wá pé ẹ pé kó máa bọ̀ ní Ọ̀yọ́ kó wá ṣe kí ni? mítìn wo ló bá yín ṣe tí ẹ lè ṣe lórí fóònù? mítìn wo ló fẹ́ bá yín ṣe tẹ̀pẹ́ kó tẹ̀lé lọ́ba nílé? ẹ láyà gan, kàyà má kò yín gan o. bàbá wa ọba Aláàfin ẹ má lajú yín lẹ̀ o. ṣé mọ̀ pé lára nǹkan àwọn tó pè wá tó fún wa ní information yìí, ara nǹkan tèmi ṣe bìrì information tó fún wa yìí wípé ẹ rí i pé níbi àbí 2-3 months ago bàbá ọba Aláàfin Ọ̀yọ́ wọ́n pàṣẹ kan, wọ́n pe àwọn ọlọ́pàá, wọ́n pe combination of security, wọ́n ní kó make sure wípé Fúlàní kọ̀ọ̀kan wọn kọjá wá láti Kogi wọlé sí Ọ̀yọ́ state láti wá ṣe wá jàmbá. kó wà on alert, kó wà at alert. ẹni tó dẹ̀ jẹ́ ọlọ́pàá bóyá spokesperson ni o, bóyá assistant commissioner of police ni o, ASP bí ìmọ̀, I don't know. ẹni náà jáde wọ́n wá sọ́nà tọ́ ní bàbá wa Aláàfin ti pàṣẹ pé káwọn make sure wípé àwọn save gbogbo ibi tó wọnú Ọ̀yọ́ state, pé Fúlàní ajínigbé àfẹ̀míṣòfò kankan gbọ́dọ̀ wọlé. ó ṣe wá jẹ́ pé stéètì tí bàbá wa kan ti ṣerú yẹn nílẹ̀ Yorùbá, kí ló ṣe pé stéètì yẹn ilẹ̀ tí wàá gbé Gúnmi wá? bàbá wa Aláàfin ẹ wà nífura, tó bá possible gbogbo àwọn àfáàtọ̀ ṣó ojú wọn nu fídíò yẹn ẹ palẹ̀ mọ́ gbogbo wọn kọ́ lọ dà wọn sínú túbú.
tàbí kẹ fòfin gbé wọn. Kí ni túmọ̀ yẹn? Ṣé fẹ́ máa gba àbọ̀dè fún wa ilẹ̀ Yorùbá ni? Tàbá wí táìwì ní kọ́ fún wa ń ṣẹ̀ríà, wọ́n ṣépè fún yín ni. Ilẹ̀ Haúsá tí wọ́n ti lo ṣẹ̀ríà tí ó gbé wọn bẹ́ẹ̀ ni. Orílẹ̀-èdè wo ló wà láyé tí wọ́n ti lo ṣẹ̀ríà tálàáfíà ìjọba ń bẹ̀? Orílẹ̀-èdè wo? Dárúkọ orílẹ̀-èdè ẹyọ kan fún mi tó yẹ pé ṣẹ̀ríà ni wọ́n ń lò tó dẹ̀ operate bẹ́ẹ̀ ṣe operate yìí. Ẹ lọlé onílé, ẹ kó bọn, ẹ pa àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni láì lè sọ pé nǹkan ẹ̀kọ́ tí wọ́n ṣe lélẹ́yìí. Ọmọ Yorùbá, ogun ti délẹ̀ Yorùbá o. Ẹ má ẹ̀kẹ́ anybody parọ́ fún wa mọ́. Níbi tá a bá dé yìí, operation defend yourself. Don't attack anybody. Defend yourself. Defend your territory. Defend your properties. Defend your family. Then defend yourself. Ṣé lórí burúkú làwọn pípù yìí ni? Látìgbà tí Gúnmi ti lọ nísìn ẹ lọ ohun tó ń ṣẹlẹ̀. Ṣé mo kí mo sọ ọkàn? Mo ní àwọn àgbààgbà Fúlàní nígbà tó lọ ṣèpàdé, wọ́n ní àwọn ti gbà pé Donald Trump máa pa àwọn ti gbà kó máa destroy àwọn o, pé ṣùgbọ́n àwọn máa ṣe débi pé kò ń ṣe àwọn nìkan làwọn máa jẹ̀yà yẹn. Nísìnyí báyìí gbogbo ẹ̀yin tí Donald Trump ti rí pẹ̀lú Gúnmọ́sì ayé ìgbó yìí ti bàjẹ́ automatically tẹ́ bá rẹ̀ ní sọ fún yín. Ẹ ti fọwọ́ ara yín báyé ara yín jẹ́. Because Trump ti rí ibi conspiracy, ti rí ibi conspirator. Ń tẹ́ṣe yẹn ó ti rí ní ìrí conspiracy. Yeah. Eré kílájà ń bẹ́kùn ṣe. Ajá ò ní dóògùn ẹkùn láéláé, ó ṣèwò ìṣà. Ajá kò ní dóògùn ẹkùn láéláé tó fi jáde láyé. Òkú ẹkùn kì í ṣẹgbẹ́ àyè ajá. Yes, ẹkùn tó ti kú sílẹ̀ ńlẹ̀ kò kì í ṣẹgbẹ́ ajá tó wà láyé. Torí pé ìbẹ̀rù ojú ò ń jẹ́ ká tọwọ́ bojú. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jára wa o. Àwọn pípù yìí wọ́n ti wọlé tí wa lára gan o. Torí ẹ̀mí yín kẹ jẹ́ kẹ lọ dira. Mo máa ń sọ fún yín ṣe babaláwo, ṣùgbọ́n ó lẹ́nìkan tí mò ń polówó, mo lè sọ mi èrí wọn rí. Mo máa ń sọ gbogbo ìgbà iṣẹ́ tó da tó ń ṣe ni mo ló jẹ́ kí písì máa polówó wọn. Because tá a bá nírú wọn báyìí tó pọ̀ báyìí, tá a bá nírú bàbá yìí, bàbá Máyégún, tá a bá nírú wọn bíi 10 lẹ̀ Yorùbá, then we are good to go. Kọ́lọ̀ wá fún wa ní olóyè Sunday Igboho yẹn méjì mẹ́ta, because 10 ti pọ̀ gbọ́dọ̀ ní olóyè Sunday Igboho 10. Ó ti pọ̀ jù, kò tiẹ̀ possible ká nírú wọn 5 àbí 6 tàbí méjì mẹ́ta. N táwọn wí kọ́lọ̀ àwọn máa wí. What are you talking about? Ẹ mọ àwọn ẹ̀sùn tí wọ́n ti kà sí Gúnmi lẹ́sẹ̀ ni. Ẹ̀sìn tí Gúnmi ń claim pé òun ń ṣe Islam yìí, ibi tó ti ṣẹ̀ wá Saudi. Sheikh Gúnmi ó lọ sí Saudi, wọ́n lè padà ní wọ́n deport ẹ̀. Wọ́n ní ìdí táwọn ò ṣe wọn lẹ́wọ̀n torí pé kí ni? Torí pé ó wà náà tí Nigeria government sponsor wà pé kọ́ wá ṣe hajj, kọ́ wá ṣe kínní, pé torí pé bó ti jẹ́ country ló wọn wá yẹn ó ní some certain immunity tí wọ́n fi nílé tì mọ́lé. Tó bá yẹ kó dá wá fún ara ẹ̀ ní Gúnmi ò ní padà sí Nàìjíríà jọ yẹn. Apẹlẹ́wọ̀n tó jẹ́ pé tó bá fi máa jáde padà orí àti set. Ọmọ Yorùbá, ẹ ká jára wa o. Ẹni tí mo ní mi rí rí tí mo máa ń polówó wọn fún yín, tí mo níṣẹ́ tó dáa tó ń ṣe. Ìwọ tó bá fẹ́ dira, ó fẹ́ gbàwé ìgbélù, òun ó rí ọkọ, ó fẹ́ ṣògùn tajà, òun àfàrò, àwọ̀rò, any type of spirituality, and they deliver all over the world. Number 1 rèé.
olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá bojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògbògbò bó bá rìn bí ògbògbò sísẹ́lẹ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè báyé fún Aníkúlápó ló jìgàjìgà bí ẹkùn akọra bàtà òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ní orí táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè báyé fún Aníkúlápó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú owó fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ pèsè láyé fi kẹ́ ìwọ ní àbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ okùn ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ òdìdé kò sí olóyè báyé fún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó da ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í kórè olóko ní ògún ìwọ náà rẹ yóò ká rẹ ló kọ lọlọ. ẹ káàbọ̀ padà ènìyàn wa so nọ́mbà bàbá Máyégún nìyẹn náà ẹ ká bọ́ sí ìpele kejì ọmọ Yorùbá ẹ wo tó ṣẹlẹ̀ ní Kábà lánàá ní Kogi State ẹ wo tó ṣẹlẹ̀ ṣé bá ṣe máa lajú yìí tó máa pa gbogbo atọ́ àrẹ̀gbọ́n táìmù kan tí wọ́n ní wọ́n rí Gúnmi ní Kábà ní Kogi State mo ń sọ tèmi bí mo ṣe ń sọ yìí nísìn àtúnṣe máa láwọn ọmọ àlè Yorùbá kan tó tọ́ máa ìgéèsì kan tí mo sọ yìí tó máa ní fake news ní irọ́ ní kíní kan igbá kan àwo kan àwa kúkú máa sọ tiwa inú mi dẹ̀ ń dùn pé kò sígbà tí mo jáde sọ̀rọ̀ mi bá sọ pé intelligent mi bá sọ pé wọ́n report ẹ̀yin èèyàn máa ń padà gbọ́ kó rí bẹ́ẹ̀ táìmù tẹ́ bá gbọ́ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ wá ní mẹ́sẹ̀jì mi padà mọ́ kẹ́ ní tọrọ àforíjì tó lẹ̀ kẹ́ wò yẹn kí ẹ fi calm down tí bá gbé nǹkan jáde instead of tẹ́ fọ́ máa condemn ẹ lọ make research yín náà wọ́n make your research kò dẹ́ ṣẹjọ́ yín àwọn olórí púpọ̀ àgbàlagbà kan tó mọ àwọn lágbà tó torí pọ́lọ́ òun fọmọ kékeré hàn jù àwọn lọ tí wọ́n wá torí ẹ̀ tó ń ṣe lára Ògún ló máa pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́bà lọ jáwọ́ náà rọ̀ ni mi yọ ẹnìmọ̀dé lẹ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń dìtẹ̀ mi ni mò ń bá wí Ọlọ́run ló bá ti ń fi ní hàn èèyàn bá nà kéèyàn lówó bí iyẹ̀pẹ̀ tọ́lọ́run bá ṣe tán àti fi hàn ayé ò lè yí ilé ayé yìí kò ń ṣe gbogbo ara máa trend lórí social media kò ń ṣe gbogbo ara máa fowó mídíà dèèyàn kò ń ṣe gbogbo ara máa fowó iṣẹ́ tá à ń ṣe fi jẹ́yàn láyé ẹlòmíì wà ọ̀nà tó fi máa jẹ́yàn kò ń ṣe iṣẹ́ tó ń ṣe opportunity akọ́délé ẹ̀kọ́ náà yìí ìṣẹ́ àti ọrọ̀ ìṣẹ́jú kan ló wà láàrin ẹ̀ ẹ̀rìnkẹ́ lọ ṣàwárí ara yín now ẹ jẹ́ ká jára wa ọ̀rọ̀ tó lóye Sunday Igboho sọ ṣe ipò níbo tí ń ṣẹlẹ̀ báyìí ṣe ipò tí ń ṣẹlẹ̀ ẹ rí i pé ó ti ń ṣẹlẹ̀ àìsínlé ó mà ṣe o àìsínlé olóyè ẹ wo bó ti dálẹ̀ ilẹ̀ Yorùbá nísìn tábàdàn sọ fẹ́yìn bàbá wa ẹ jáde tọ́kẹ́ pariwo tán ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé àlè bàbá Tinubu sọ torí ta wá sọ fún wọn tó bá filẹ̀ àrèmáre election ṣe ní 2027 kí ló kàn lóyè sọ ní pẹ̀lú gbogbo yẹn kí ló kàn pẹ̀lú nǹkan tẹ́ ń sọ yẹn àní ká má pa wá mọ́ nílẹ̀ Yorùbá àní ká má ṣerú mọ́ nílẹ̀ bàbá wa ṣe bí ohun tá à ń pariwo nìyẹn tẹ́ ìkọ́lẹ̀ torí ẹ̀ tẹ́ sọra yín di Ọlọ́run tẹ́ mú everything tẹ́ sọ di family issue yín ẹ wo di gbogbo ẹ lọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ mass b mi ní kí bá ba anybody fa o mò ń ṣèkì lọ o mi ní tí mo lè ṣe o ṣùgbọ́n tí n bá bẹ̀rẹ̀ sí ní jáde fún yín ayé yóò ní ìlú méjì sí ẹ̀ mo lè jẹ́rìí àwọn olólùfẹ́ mi dáadáa kọ́ mọ̀ pé mi ní jàjà ìbí láéláé náà ẹ ká sáré dé òkè ọ̀run sí i. Bítàtì ẹkùn tí wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn tí ní stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ fẹ́ sì yá dànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́
náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ pátápátá òun ni láàbùlà abẹ́bítàtì yóò bá ọ̀dà àjà ìṣòro ara ló kọ́ láàbùlà bítàtì òun ni ká ẹ pélura láti wáyé egbòogi láàbùlà bítàtì rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀gbọ́ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ láwọ́lá bítọ́tì gbèrúra orí àtọ̀ ọbẹ̀. ó ṣe rí gangan nìyẹn nọ́mbà bàbá Aulad ni ẹ̀yin àti gbọ́ gbogbo olówó tí wọ́n ṣe bọ́ iṣẹ́ náà ló ṣe rí ìwọ tí kọ̀ọ̀kan yẹn bá kiri tó fẹ́ kó gùn bó ṣe fẹ́ kó tóbi kó ṣe dáadáa láàrin 5-7 days tí ó dẹ̀ ní any side effect bẹ́ẹ̀ ni tí ó ní any side effect ẹ pè mí we deliver all over the world oní liver problem gbogbo àrùn ṣá ẹ pè wọ́n fún now mo rí post kan inú mi dẹ̀ dùn ọmọ Yorùbá Davido náà ti yarí kan lẹ́rú ó ní enough is enough Davido ní ó ti tó gẹ́ báyìí pé kò sí ẹbí kankan tó deserve láti kú nílẹ̀ Yorùbá wọ́n ní kò séèyàn kankan tí ó gbọ́dọ̀ máa kú bí Fúlàní ṣe ń pa wáyé Davido ti yarí pé òun ò ní gbọ́ òun ò ní gbà ó náà máa make sure pé òun Ọlọ́run dẹ̀ ṣe pé òun ní voice òun máa pariwo káàkiri àgbáláyé pé àwọn Fúlàní ń commit Christian genocide pé wọ́n ń pa àwa tí a ò ní the same belief pẹ̀lú wọn. So ẹ̀yin wọ́n kẹ́wọ́n bí mo ṣe ń sọ Davido ti yarí pátápátá o ó ti yarí pátápátá o. So a fẹ́ àwọn èèyàn we want more of entertainers Wizkid Olamide Badoo bàbá àwọn science students ẹ bá pariwo síta Burna Boy it's also happening in the east Burna Boy let me tell you something tí ibi tó wà yẹn bá lé ilé lọ wo nǹkan tó ń ṣe fáwọn èèyàn yín nílẹ̀ Ìgbò lọ wo tó ń fojú wọn rí kí ni mo sọ lọ wo tó ń fojú wọn rí wàá mọ̀ pé o ní láti help àwọn èèyàn.